Jẹ́nẹ́sísì orí 20 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 18. Ábúráhámù sì ṣí láti ibẹ̀ lọ sí ìhà gúúsù, ó sì jókòó lé agbede-méjì Kádésì òun Ṣúrì, ó sì ṣe àtìpó ní Gérárì. Ábúráhámù sì wí ní ti Sárà aya rẹ̀ pé, arábìnrin mi ni. Abimélékì ọba Gérárì sì ránṣẹ́, ó sì mú Sárà. Ṣùgbọ́n Ọlọ́run tọ̀ Abimélékì wá lé ojúran ní òru, ó sì wí fún un pé, kíyèsí, òkú ni ìwọ, nítorí obìnrin tí ìwọ mú nì, nítorí aya ọkùnrin kan ní ṣe. Ṣùgbọ́n Abimélékì kò sún mọ́ ọ, ó sì wí pé, Olúwa, ìwọ ọ̀run orílẹ̀-èdè olódodo pẹ̀lú. Òun kọ́ ló hà wí fún mi pé arábìnrin mi ní ṣe. Òun obìnrin tìkára rẹ̀ sì wí pé, arákùnrin mi ni. Nítòótọ́, inú àti aláìṣẹ̀ ọwọ́ mi ni mo fi ṣe èyí. Ọlọ́run sì wí fún un lí ojúran pé, bẹ́ẹ̀ ni, èmi mọ̀ pé ní òtítọ́ inú rẹ ni ìwọ ṣe èyí. Nítorí náà li èmi sì ṣe dá ọ dúró kí ó má bàa ṣẹ̀ mí. Nítorí náà li èmi kò ṣe jẹ́ kí ìwọ kí ó fọwọ́ kàn án. Ǹjẹ́ nítorí náà mú aya ọkùnrin náà padà fún un. Wòlíì li òun ṣàìṣe, òun ó sì gbàdúrà fún ọ, ìwọ ó sì yè. Bí ìwọ kò bá sì mú un padà, kí ìwọ kí ó mọ̀ pé kíkú ni ìwọ ó kú, ìwọ àti gbogbo ẹni tí ó jẹ́ tìrẹ. Nítorí náà Abimélékì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì pè gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, ó sì wí gbogbo nǹkan wọ̀nyí lé etí wọn, ẹ̀rù sì bà àwọn ènìyàn náà gidigidi. Nígbà náà ni Abimélékì pè Ábúráhámù, ó sì wí fún un pé, kí ni ó ṣe sí wa yìí? Ẹ̀ṣẹ̀ kí ni mo ṣẹ̀ ọ́, tí ìwọ fi mú ẹ̀ṣẹ̀ ńlá wá sí orí mi àti sí orí ìjọba mi? Ìwọ hùwà sí mi tí a kì bá hù. Abimélékì sì wí fún Ábúráhámù pé, kí ni ìwọ rí tí ìwọ fi ṣe nǹkan yìí? Ábúráhámù sì wí pé, nítorí tí mo rò pé nítòótọ́ ẹrú Ọlọ́run kò sí níhìn-ín, wọn ó sì pa mí nítorí aya mi. Àti pẹ̀lúpẹ̀lú nítòótọ́ arábìnrin mi ní ṣe, ọmọbìnrin bàbá mi ni, ṣùgbọ́n kì í ṣe ọmọbìnrin ìyá mi, ó sì di aya mi. Ó sì ṣe nígbà tí Ọlọ́run mú mi rìn kiri láti ilé bàbá mi wá, òun ni mo wí fún un pé, èyí ni oore rẹ̀ tí ìwọ ó máa ṣe fún mi níbikíbi tí àwa ó gbé dé. Máa wí nípa ti èmi pé arákùnrin mi lé òun. Abimélékì sì mú àgùntàn àti akọ màálù àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, ó sì fi wọ́n fún Ábúráhámù, ó sì mú Sárà aya rẹ̀ padà fún un. Abimélékì sì wí pé, kíyèsí, ilẹ̀ mi nìyí níwájú rẹ, jókòó níbi tí ó wù ọ́. Ó sì wí fún Sárà pé, kíyèsí, mo fi 1000 ìwọ̀n fàdákà fún arákùnrin rẹ. Kíyèsí, òun ni ìbòjú fún ọ fún gbogbo àwọn tí ó wà lọ́dọ̀ rẹ, àti níwájú gbogbo àwọn ẹlòmíràn li a ó dá ọ láre. Ábúráhámù sì gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run sì mú Abimélékì lé ara dá, àti aya rẹ̀ àti àwọn ọmọbìnrin ọ̀dọ̀ rẹ̀, wọ́n sì bímọ. Nítorí Olúwa ti sé inú àwọn ará ilé Abimélékì pínpín nítorí ti Sárà aya Ábúráhámù.